níwájú lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun Light. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ ẹ bá ti ń láǹfààní láti máa wo ìkànnì Orísun Light. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún gbogbo ọ̀rọ̀ òdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun Light TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun Light TV kí ẹ̀yin máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ó dá lórí ọ̀rọ̀ ìgbà tí mo lọ sí ìlú Búláhàn tí mo lọ ṣe táásíà fún Malam Yusuf Adépọ̀jù pẹ̀lú ti àwọn bàbá wa tí wọ́n ṣe tọ̀ Ọlọ́run lọ. Ọ̀rọ̀ dẹ̀ wá wáyé ńbẹ̀ nígbà tá a pàdé pọ̀ láwọn ọmọ ìyá wa mi náà níbẹ̀. So ọ̀rọ̀ yẹn pín sọ́nà mẹ́ta kí n ṣàlàyé fún gbogbo ayé kan. Gba alákọ̀ọ́kọ́ fáwa tó sọ̀rọ̀ yẹn jazakumullahu kulla khairi ẹ ṣe nípa ọ̀rọ̀ tó wà ńbẹ̀ ó tó 3 sí 4. Ẹ jẹ́ kí n kọ́kọ́ mú àkọ́kọ́ wá. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ ni ọ̀rọ̀ nípa ti oúnjẹ Christmas. Wọ́n ti ń sọ gbogbo ọ̀rọ̀ bọ̀ látàárọ̀. Àwọn bá wa zero Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́ fún gbogbo ilẹ̀ Yorùbá. Bá wa olùkọ́ àwọn náà kọ́kọ́ sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ ọ̀rọ̀ náà mo gbà wọlé nípa ọ̀rọ̀ ọmọbìnrin tí mo pàdé rẹ̀ ní ìlú òyìnbó pé nǹkan táwọn èèyàn ń complain bẹ́ẹ̀ pé kò dáa ni pé a ti close mọ́ra wa jù. Ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ọ̀rọ̀ tó ń sọ ń bẹ̀ pé tọ́ nǹkan kan àlájọ ń ṣe nǹkan kan gbà ó pé ó yẹ kí n lè fún lésì ń bẹ̀ àti pé kí n má close mọ́ dáadáa tó báyẹn pé ó yẹ kó sún mẹ́yìn so sẹ́mọ̀ èèyàn sì lè gbọ́n tán. Ọ̀rọ̀ náà mo gbà wọlé. So ìyẹn ni mò ń sọ òun ló fa yí pé tí wọ́n fi ń sọ yí pé àti tó bá yẹ ká bá ń sọ fún wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni àbá máa gbọ́. Ọ̀rọ̀ náà dáa ibi mi ni mo wà ní London yẹn, èmi ni mo wà níbi tóbìnrin yẹn ti pàdé mi tó ti wá bá mi ya fọ́tò tó gbọ́ lé mi ní èjìká báyìí. So fi sabilillah bó ṣe yẹ kó rí náà nìyẹn lóòótọ́. Ó yẹ kí n ṣọ́ra kí fún ni torí pé ẹni akun ọ̀dẹ̀ sí ń bẹ̀ èmi àtọ́lọ́run lájọ wà ń bẹ̀ àtàwọn tó tún wà ń bẹ̀. Bóbìnrin yẹn ti ń bọ̀ látọ̀kan ló ti rí mi tó sọ ẹrù ọwọ́ ẹ̀ kalẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní sáré bọ̀. Ó ti rí láàánú lórí mi kí èmi náà ni ó mọ̀ pé méjì ìjàṣà pé èmi náà ni máa ń wúru láàánú yìí. So ló sáré wá bá mi. Bàtí mi náà sì pàdé rẹ̀ mo ní ìyá ìkọ́ni ni ìyá tí máa ń bú mi yìí ìkọ́ni aláàjì ẹ jẹ́ kí yẹn tán báyẹn ọmọ ìyá kan náà ni wá pé a ti pàdé ara wa lájò ọmọ ìyá kan náà ni wá a lè jà lájò nǹkan kan. So ó sì bẹ̀rẹ̀ sí ní yọ fóònù ó sì bẹ̀rẹ̀ sí ní yà mí fọ́tò a sì bẹ̀rẹ̀ sí ní kíra wa pọ́tán ó sì ní kí n má bínú bó tó ń bá ṣe fún mi. So n táwọn èèyàn wá ń complain bẹ́ẹ̀ ni pé ó ṣe close mọ́ mi jù yẹn. So òun ni wọ́n ń sọ pé a jẹ́ pé tó bá yẹ kán bá ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wa sọ ni àbá máa gbá wọlé tí wọ́n ń wí nìyẹn lórí ọ̀rọ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì òun ni pípàdé Genesis ní ibi tí mo ti pàdé rẹ̀ yẹn nínú àwẹ̀ tó lọ yìí. Mo ń ṣàlàyé fún gbogbo yín ní kẹ́ lè understand nǹkan táwọn sọ ń jòkó yẹn. So bí a ṣe ṣe síra wa ní ìjòkó yẹn àti gbogbo àwọn nǹkan tó lọ ń bẹ̀ pé kò sí bá ṣe lè dẹ́ ohùn fún wọn tó kò ní pé kán mújú wa bí ọmọ ìyá wọn. Ọ̀rọ̀ yẹn náà mo tún gbà wọlé. So èyí tó wá jẹ́ lẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun làfáà tó jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ni wọ́n mention nípa pé oúnjẹ Christmas mo ní ẹ má lọ bẹ̀ yẹn. Ẹ lọ wo fídíò yẹn dáadáa mo ní ẹ má lọ bẹ̀ yẹn. Ẹ sọ nǹkan míì kí ló ń jẹ oúnjẹ Christmas Ọlọ́run la lè jẹun wọn a lè jẹ oúnjẹ àwọn Christian. Ẹ lọ wo ń bẹ̀ mi international Christmas láfsù Christmas yẹn wọ́n ti lọ ọmọ nǹkan kan tí kò ní bá àkídà lọ. Láfsù Christmas yẹn
ẹ lọ gọ́gù nǹkan pè ní Christmas ẹ rí nǹkan tó gbé wá fún yín tó máa ní oúnjẹ Christmas yẹn lèyàn ń jẹ oúnjẹ Christmas tẹ gọ́gù jáde yẹn tó máa gọ́gù ẹ̀ jáde ẹ rí fọ́tò kan tó gbé jáde fọ́tò tó gbé jáde yẹn ká máa ní ọdún kìíní yẹn ni wọ́n ń ṣe tó ń pa oúnjẹ rẹ̀ fún yẹn jẹ èèyàn ò lè jẹ oúnjẹ tó máa pè ní tó máa kó nǹkan yẹn ní Christmas àmọ́ èmi wá sọ fún wọn pé èmi ò jẹ oúnjẹ Christmas oúnjẹ tí Kírísítẹ́nì ṣe òun ni mo jẹ tálùkùránì là lè jẹ oúnjẹ tí Kírísítẹ́nì ṣe òun ni mo jẹ tálùkùránì ní a lè jẹ pé a lè jẹ oúnjẹ àwọn Kírísítẹ́nì wọ́n lè jẹ oúnjẹ tiwa náà a lè fẹ́ ọmọ wọn ṣẹ̀rí àlẹ́wọ̀n ò lè fẹ́ ọmọ títí wa ibẹ̀ ni mo dúró sí ní ìtànásálà láìláì tí mo ní tírà tí mo ní ẹ̀rí tí mo kó wá fún sẹ́yìn rántí ni tí mo lẹ́rìí tí mo kó wá fún ibẹ̀ gangan ni mo ti sọ̀rọ̀ kódà fún ìyàwó mẹ́ta sọ pé ẹni sùúrù o ẹ̀rí kí gbogbo àtẹ̀kan tẹ́ ń sọ̀rọ̀ tí ó láyé bò sọ̀rọ̀ pàtó débi tó lóúnjẹ Christmas yìí ẹ̀rí kí wọ́n yarí ẹ jẹ́ káwa náà fi wọ́n lẹ̀ láàrin yẹn ká gbà pé wọ́n ní ẹ̀rí fún nǹkan táwọn náà ṣe. àfún ìyàwó mẹ́ta wá sọ̀rọ̀ kan wípé ṣé ẹ mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan àti sọ fún mi tí mo sọ pé èmi náà mọ̀ àtàkì àwọn ènìyàn ni kò sẹ́rí fún bẹ́ẹ̀ ni bí a kì í sọ fún yín bí nísìn mi ń tàná sálà o nígbà táwọn sọ̀rọ̀ nípa oògùn táwọn nábì ni a ṣe kì í ṣe oògùn ti síhírù oògùn ìwòsàn mo fẹ́ lọ ọmọ bíi ti síhírù bọ̀ kò sẹ́rí fún mo mọ̀ àtàkì wọn ni kí mo ń gbìjà àwọn tó ń ṣoògùn yẹn ni. sẹ́ńgẹ́tì àfa wa tí wọ́n bá mi sọ̀rọ̀ yẹn mo gbádùn ọ̀rọ̀ yẹn dáa mi ò tàná sálà o ọ̀rọ̀ mẹ́ta ni sẹ́ mọ iye ọ̀rọ̀ tí mo kà kalẹ̀ báyìí ọ̀rọ̀ ti ìyá tí a jọ pàdé ní London ìyá olóòṣà yẹn ìyá oní Yorùbá yẹn àti ti Genesis tá a jọ pàdé nínú àwẹ̀ làwọn bàbá wa sí rí ilẹ̀ Yorùbá ń ṣàlàyé fún mi àwọn náà make me ṣe yí pé tó bá jẹ́ pé wọ́n ti máa ń sọ fún wa ní a jẹ́ kí a máa gbọ́ náà mo ní wáyé tá a fi ní gbọ́ ọ̀rọ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ gidi àmọ́ nígbà tí yẹn bá ń sọ bẹ́ẹ̀ pé òun ló bí wa àwa náà ò ní gbọ́ mi ò tàná sálà o mi ò sọ kalẹ̀ níbi ọ̀rọ̀ yẹn nítorí àwọn tí ò bá gbọ́n tá à ń sọ yé mi ò sọ kalẹ̀ níbi ọ̀rọ̀ oúnjẹ Christmas ibẹ̀ ni mo ti na mú mọ́ wọn lọ́wọ́ ẹ lọ wò ó làfún ìyàwó mẹ́ta fi sọ yí pé ẹ̀ríkú láti ẹ̀kẹta ti ń sọ̀rọ̀ ṣékàlá yìí bò sọ̀rọ̀ àtẹ̀kẹta mí nìyẹn ni pé láti ìgbà tí àwọn bá wá sí ilẹ̀ Yorùbá ti ń sọ̀rọ̀ wọ́n kọ̀rẹ́tì mi nípa ọ̀rọ̀ tí ìyá tí mo ta pàdé yẹn pé kò yẹ kó close mọ́ mi báwọn kódà wọ́n tún ṣàlàyé pé àwa mùsùlùmí gan tá a jẹ́ mùsùlùmí ara wa gan bí ní sàlágbèjú ìyàwó mi nísìn tó jẹ́ lẹ́à kó wá fẹ́ acknowledge àwọn kó fẹ́ kí àwọn kó wá fẹ́ dìmọ́ wọn yìí rí pé èyí ní fẹ́ bẹ́ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni mo wá sọ fún àwọn àbámọ́ ní ẹ̀rù bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ẹ̀ rí i pé gbogbo ń tẹ́ fẹ́ sọ lẹ́rí sọ mo dẹ̀ ń gbà wọlé tẹ́lómi bá wá sọ báwọn ìsọ àrífín ni ó sọ àwa ní gbà wọn á dó lórí pé tí mo ṣe òun náà ni mo ṣe kò sí kìí sì ṣe tí ò dáa wọn àfúnyàwó tàbá sọ̀rọ̀ kan yìí pé ẹ̀ rí i pé wọ́n rán mi létí ọ̀rọ̀ tájọ sọ pẹ̀lú pé mo mọ̀ ṣe kinní yẹn ń gbà yẹn ni èmi náà ò rẹ́rìí fún òun náà ní ọ̀rọ̀ ogun ní àtọ̀rọ̀ ìyẹsẹ́wò ibi ìyẹsẹ́wò tábà lọ ẹ lọ kàrí ìtìbá èmi ka gbogbo ẹ̀ mo ti bá wọn fi fàárí dáadáa mo ń lọ mọ́ra wọn ni wàyí náà nàbí yàrá ìkẹ́nà yahutu yànàbí kan yìí náà nàbí yàrá ìdàhùd kẹ́nà yahutu wà máa ń wá fákàwù fàsáàkà ibi ìṣèbọ̀rọ̀ kéwù ìbàdí tí sọ̀rọ̀ míì tí wọ́n fẹ́ sọ̀rọ̀ míì tí wọ́n sọ̀rọ̀ kéwù mo lè mọ̀mọ́ dá sí bọ̀rọ̀ kéwù inna nabiyallahi Dawud kana yahutu pé ìmọ̀ ń kọ̀ǹkan lẹ̀ ìmọ̀ ń falà irú làwọn wá ní ta ló lè sọ wà máa ń wá fákàwù ẹni tó bá gẹ́ẹ̀tì tí ń fa ìjọ yẹn fàṣákà jẹ́ pé òun náà nu ìyẹn ò léèwọ̀ nù táwa ló mọ èyí tó jẹ́ ni mo fi òun ní àfúnyàwó mẹ́ta ń sọ tẹ́yìn ń sọ yẹn yí pé
mo sọ pé ìgbà tí mo bá sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé ìhìn lẹ́rìí fún kò sẹ́rìí fún o ẹni tó bá rẹ́rìí fún iṣẹ́ wíwò kó gbé jáde o màá tẹ̀lé o torí mo ti bá wọn fi fàárí níta fi fa ọ̀rọ̀ yẹn ó lé lọ́dún 4 tẹ́ẹ̀kẹ́ gbogbo àwọn nǹkan tí mò ń kó jáde iná nàbí yàrá Dáúdù náà ni wọ́n wí kẹ́ni yahutu àmọ́ ń wá fákà ó fàṣákà òun là ń sọ ẹni tí ò bá mọ tá a ti sọ pati tẹ́tẹ́lẹ̀ kò lè mọ̀rọ̀ yẹn dá sí mi ò tàná sálà o nọ́nọ́nọ́nọ́ bí báwo bí àgbàtàbà yẹn wí ó ní pé umu rijal wa nanu rijal umu rijal wa nanu rijal ìyìn bọ́lẹ̀ ń bí tí mo sọ o mi bọ́lẹ̀ ń bẹ́ o níbi tí mo sọ pẹ̀lú ọ̀rọ̀ oúnjẹ Christmas mi bọ́lẹ̀ ń bẹ́ bó tilẹ̀ kó mọ Christmas nìkan ní ilé pé mò ń jẹ oúnjẹ rẹ̀ mò ń jẹ oúnjẹ tí kírísítẹ́nì sè ẹ wá jẹ́ kí n já yín tán wallahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa mo pe ọkọ̀ ọlọ́run tán yẹn kẹ́ ẹ lè mọ wa mí ṣe rí oúnjẹ Christmas yìí tí ń sọ gbáyà kí mo ti jẹun wàláì mi jẹ wàláì mi jẹ kò tí ẹ̀ síbi tí ń ti jẹ torí ilé àwọn tí mo dé sí ilé mùsùlùmí ni ìyàwó mi tó wà ní London ibẹ̀ ni mo dé sí mùsùlùmí paraku ni wọ́n oúnjẹ tán gbé wá fún mi ó kù ọ̀túnla tí wọ́n ṣe kírísímàsì ọmọbìnrin kan bẹ ń bàdàn à ń pè ní àṣàbí alámàlà ìgbàlódé ní London ọmọ ìbàdàn ni òun ló gbóúnjẹ wá fún mi bàbá wa aṣáájú ní ilẹ̀ ìbàdàn bàbá wa Mutiullah ọmọbìnrin yẹn pè wọ́n ẹbí wọn léèrè ọmọbìnrin yẹn pè wọ́n pé òun fẹ́ lọ kí mi wọ́n ní kó lọ kí mi o kó dẹ̀ sóúnjẹ lọ́wọ́ fún mi o bàbá wa Mutiullah onímọ̀lú sẹ́wọ̀n kẹ́ mi ò sọ̀rọ̀ ìjálẹ̀ rí oúnjẹ pé ẹnìkan gbóúnjẹ wá fún mi ní London ipò gbóúnjẹ kan wá fún mi ó fi ṣàlejò mi ọmọ wọn lọmọ yẹn jẹ́ ẹbí wọn pé sọmọ yẹn ṣe Christian ni àbí Muslim paraku òun ló gbóúnjẹ wá fún mi sẹ́wọ̀n kẹ́ mo tún ti mẹ́rin wá mi ò tún sọ léyìí nígbà tí mo wà nílùú Òbú gan aláàjì wa onímọ̀lú aṣíwájú fún gbogbo ilẹ̀ Ọ̀yọ́ àwọn kódà wọ́n pè mí lọ́hùn pé ṣé mo ti rí ọmọ àwọn kan o ó ló fẹ́ wá kí mi o mo ní mi tí ì rí wọ́n ní oúnjẹ àṣàbí alámàlà ní London òun ló gbóúnjẹ wá fún mi ló kọ̀ tún la tí Christmas ó dé ìwà mi wá ní ẹ̀tẹ̀ tí kẹ́ gbọ́ ìwà tèmi bí mo ṣe máa ń operate ìgbésí ayé mi ní tí n bá rẹ́ni tí n bá ń ṣe wèrè pé òun ya wèrè gan in tó bá ní kí n mọ̀ ṣeun ìwà lọ ṣe nǹkan yẹn ó ṣeéṣe kí n ráwọn tí ń ṣe oúnjẹ Christmas kí n jẹ o tí ń jẹ kó láti tún fídíò rẹ̀ mo ti ń jẹ oúnjẹ Christmas báyìí o n tẹ́ bá ṣe wá ṣe o àmọ́ mi ò jẹ oúnjẹ Christmas mo lò bẹ́ẹ̀ ni ìpè wúdà èmi ti jẹ́ wọ́n ti gbóúnjẹ wá fún mo ti jẹ́ oúnjẹ tí mò ń rí fáàsì pé gbé wá fún mi oúnjẹ tí àṣàbí alámàlà yẹn gbé wá fún mi náà ni mò ń rí fáàsì Muslim dẹ ni ìyá Muslima bàbá wa Mutiullah onímọ̀lú nìbàdàn aṣíwájú gbogbo ilẹ̀ Ọ̀yọ́ ẹbí wọn léèrè wọn mọmọ yẹn rí kì í ṣe kírísítẹ́nì ó dẹ̀ tún ti gbóúnjẹ wá fún mi láti kírísímàsì tán fẹ́ ṣe yẹn kú bí ọ̀túnla ló ti wá kí mi tó gbóúnjẹ wá fún mi bẹ́ẹ̀ ni mo kàn ló bẹ̀ pé mo jẹ́ ni pé kí lẹ́sẹ̀ ó dà mo ti jẹ́ kí lẹ́ fẹ́ ṣe pẹ̀lú ẹ̀rí mo sì kó jáde níjọ́ náà pé a lè jẹun wọn gbogbo àwọn àfáà tí wọ́n sọ pé a lè jẹun wọn mo kó wọn jáde wọ́n ní ó dà Christmas tán láwọn ń ṣe yìí ǹjẹ́ ẹ mọ̀ túmọ̀ Christmas oríṣiríṣi làwọn èèyàn sọ kódà àwọn Christian ara wọn gan tọ́jọ́ ń ṣe Christian gangan wọ́n kọ̀ndẹ́ẹ̀mù Christmas yẹn tán jẹ́ Muslim tán jẹ́ Christian gangan àwọn kan wà nù wọn wọ́n yìí jẹun wọ́n yìí ṣe Christmas lérò pé òòṣà kan ní ń jẹ́ bẹ́ẹ̀ nígbà táwọn tán jẹ́ Christian tán bá ń kọ̀ndẹ́ẹ̀mù ara wọn ìwọ àtàwọn mùsùlùmí táwọn aláǹ jẹ oúnjẹ òòṣà yẹn mi ò tàná sálà ẹ má fojú tàná zulu wo ọ̀rọ̀ yẹn
èèyàn lè tí n bá rí nǹkan tó dájú ju tí mo gbé lọ́wọ́ lọ mo lè gbé kalẹ̀ ọ̀run ju ayé lọ o láàsì àmọ́ mi ò tàná sálà o ìyẹn ni mo fẹ́ jẹ́ kẹ́ ẹ tún ṣe mi ò tàná sálà ọ̀rọ̀ tí àfọ̀hún ìyàwó mẹ́ta dẹ̀ sọ wípé ìmọ̀kímì àti ń sọ̀rọ̀ kan tẹ ní ẹ̀ẹ́kan àtàkì àwọn ènìyàn ni bẹ́ẹ̀ ni òótọ́ ni nítorí pé ọ̀rọ̀ ogun là ń sọ ọ̀rọ̀ ogun níbo ni ogun wà níbi oní ẹ̀rí ogun wà tí wọ́n sọ wípé tẹ́ bá ti pa kínní tẹ́ bá ti ṣe kínní tán ẹ̀rọ sínú àdó atọ́ kẹ́ ẹ̀ dẹ̀ dú ẹ̀jẹ̀ sí ẹ̀jẹ̀ ẹyẹlé sí kẹ́ ẹ̀ sì fi wùwù àwọn ìyẹ́ tó ń bẹ lára ẹyẹlé òun kẹ́ ẹ̀ fi sí ara àdó atọ́ yẹn níbo lè rí rẹ wà èmi ni mò ń gbìjà àwọn tó ń sógun gbà náà èmi yẹn gẹ́gẹ́ ò dẹ̀ ṣe é tí mò ń sọ nìyẹn tẹ́ ẹ̀ bá understand àwọn ọ̀rọ̀ tó ti lọ tó ti parí àbí tí yẹn ti sọ tẹ́ ẹ̀ sí ń bẹ̀ ẹ̀ lè mọ túmọ̀ rẹ̀ náà tẹ́yìn bá kùn nísìn ẹni tọ́jọ́ kùn síra wọn in tọ́jọ́ dàpọ̀ yóò ti yé ya kókò tó kùn yìí in ti ń wí nì in ti ń wí nì so international mo gbádùn ìmọ̀ràn yẹn bọ̀ mi ẹ má fò tàwọn sólù wò in tí wọ́n ọ̀rọ̀ tí àwọn ìyàwó mẹ́ta sọ yẹn mo ti repeat yẹn àwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń bẹ ojú mẹ́ta wọn náà lọ one ọ̀rọ̀ bàbá wa níwò bàbá wa ziri wo tí wọ́n ń tún àwọn kankan ṣe tán bá mi ń sọ pé tó bá dìgbà mi kì í jọ torí àwọn èèyàn kan wà wọn ò ní wo tíra wọn ò tẹ̀ fẹ́ gbọ́ tíra ìwà táwa bá wù ni wọ́n mọ̀ tẹ̀lé lọ this is true téèyàn bá tún mi ṣe èmi yé kọ àtúnṣe o ọ̀nà tíyàn bá gbà bá mi sọ̀rọ̀ àtúnṣe ni ó sọ bí ń ṣe gbà àbí ní gbà ìwà tèmi nìyẹn àbáwa kúwàtòlá mo rí pé ẹsẹ̀ndì kìíní ẹ̀sìn mi ò tàná sálà níbi ọ̀rọ̀ oúnjẹ kírísímàsì là ní pé oúnjẹ tí kírísítẹ́nì bá gbé fún mi mo lè jẹ torí sàríà àlùkùránì ní ká jẹ a lè jóúnjẹ wọn a lè fẹ́ ọmọ wọn mo sọ ní tí mo kó tírà jáde sí báwo ni ìṣe wa nílé stand lé lórí ibẹ̀ yẹn ó dẹ̀ ń ṣe àyè àríyànjiyàn ẹ lọ bèrè àwọn táwọn níkàlẹ̀ yẹn wọ́n lè sọ nígbà tí bàbá tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi kíní kan ẹ̀rọ oníkẹ́ àbí bí ajíbíkẹ́ àfàwà bí ajíbíkẹ́ làbá wà yẹn jẹ́ wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí lẹ́gbẹ̀ẹ́ wà láfíà báyìí mo ní ṣéwù ẹjọ́ ẹ mẹ́nu kú mi ọ̀rọ̀ yẹn ẹ má sọ̀rọ̀ mí lọ torí mo ti rí pé wọ́n ti fẹ́ máa dá ọ̀rọ̀ yẹn lẹ̀ mo ní ìyẹn sì ní gbà síbẹ̀ náà ẹ wo nǹkan tí yẹn bá fẹ́ ṣe ọmọlúwàbí ẹ ṣe bíi pé ajá ni o no mo ní ṣéwù ẹ lákun ẹ fọ̀rọ̀ yẹn lẹ̀ ẹ má dọ̀rọ̀ yẹn lẹ̀ ń bí ẹ má dọ̀rọ̀ yẹn lẹ̀ ń bí ẹ má yẹ ká túká bí o ṣe dá ń bí ẹ bèrè lọ àwọn tán ẹbí ṣe mo rí fídíò mo ti ń sọ yìí ẹ lọ wo fídíò yẹn ẹ gbọ́ ń bẹ̀ ẹ má yẹ ká túká bí o ṣe dá ń bí mi láìkẹ́ ẹ má sọ gbogbo ọ̀rọ̀ yẹn mọ́ mo sọ fún bàbá yẹn bẹ́ẹ̀ fọsákàtà ánì bẹ́ẹ̀ ni Muhyiddin Ajibike wọ́n bẹ́ẹ̀ èmi Labib Tanazulu sẹ́ni tí n bá ṣe nǹkan kan tó bá dàbí gbà pé ó yí ráǹgì lójú yín ẹbí mi léèrè bí ẹ ṣe máa wò kí mo burú tó yẹn mi ò burú rárá tí yẹn bá ti mú mi ní rírọ̀ tí yẹn bá dẹ̀ mú wa tí yẹn bá gbé wa líle yóò mọ̀ pé mo le nǹkan tí bàjẹ́ fún kò ní expect ẹ̀ yóò rò kóhun kan sọ lẹ́nu yóò kàn lọ ni nǹkan tí bàjẹ́ fún kò ní expect ẹ̀ pé a lọ kí wọn fún tolókù ní sáà máa jà ń bẹ̀ ni kò possible náà wọn ò pọ̀ jù mí lọ nítorí pé wọn ò bá mi jà àjọ ń sọ̀rọ̀ ni wọn ò pọ̀ jù mí lọ àwọn mẹ́rin náà wà ń bẹ̀ tí wọ́n ti wá pọ̀ jù mí lọ ṣe bọ́rọ̀ kéwù náà la ń sọ kọ́lá àbọ̀n jẹ́ 1 million ọ̀rọ̀ kéwù la máa sọ ń bẹ̀ ọ̀rọ̀ ń tẹ́mi gbẹ́sẹ̀ lé náà la máa sọ ń bẹ̀ mọ́bí tí mo ti sọ̀rọ̀ oúnjẹ Christmas yẹn ni London mọ̀ ni